yan ọ̀gá rẹ tó ń pè lólúwa rẹ ẹnu rẹ ò gbà èyí tó ń jó mókè tí ń jó jẹ́ èèyàn láyé ọmọ èèwọ̀ ọmọ tí wọ́n ń pè léèwọ̀ ọmọ bíi bá bí ni èyí tí wọ́n ń pè léèwọ̀ ọ̀pọ̀ gan o. olóyè Sunday Igboho tó bá sọ ha ní ìsìn àwọn commenters èyí tí wọ́n yìí mọ́ lọ́lọ́pọ̀ jù ń bẹ̀ ẹlòmíì tó jẹ́ pé ńjọ́ tó ti ń ṣe péèjì ẹ̀ kò rí èèyàn 20,000 wórí ọba ti gbé ọ̀rọ̀ tí Sunday Igboho sọ tó náà bá pọ́lísì ẹ̀ tó bá wà nǹkan kan sọ wóróworó pé àkọ́yà 25 lówó òun 30 lówó òun àṣekínní yìí dùn báyìí gbogbo yẹn ọjọ́ àwa lójú àmẹ́ni tó fẹ́ trend tí ń wọ́nà tí ó gbà trend ẹni tó fẹ́ build page ẹ̀ àmẹ́ni tí ń ṣe torí owó monetization àmọ́ mugun tí ò mọ implication ní nǹkan tí ń ṣe mugun lẹ́lòmíì ó wà lórí TikTok ó wà ń ṣe program against èèyàn rẹ̀ TikTok tí ò ní fún ọ ń kọ́bọ̀ jẹ́ kí n sọ fún ọ ẹni tó ṣẹlẹ̀ ní ẹni tó bá bí ọ ṣe dànsáàkì fún ẹni tó bá fọ́ lẹ́rán tí ò bí ọ ìyẹn ogún ọdún a máa jó ni lọ́wọ́ tó o bá ṣẹ̀yàn lé. ẹ káàbọ̀ sí orí kan ní ẹ wo fídíò tó wà lẹ́gbẹ̀ẹ́ máa ṣe máa play fún yín ṣíṣí fídíò náà ṣì wà tá ṣe máa play fún yín ẹ wo tó wà lẹ́kẹ̀ ìgbà ọkọ ní ẹ̀dá kan lórí kan nípa like comment kẹ́ subscribe kẹ́ share àwọn fídíòs wa kẹ́ bá lè máa jẹ ìgbádùn àwọn content báyìí ẹ wo kí ló ṣẹlẹ̀ nínú fídíò ìgbogbo ẹni ẹ máa ní àǹfààní láti gbọ́ ẹ ti mọ̀ pé tí awakọ̀ bá rí àwa kì í sọ ìjábọ̀ wá síbi lásán sọ adára ti wá dáadáa lórí ẹ̀ kí àtúwá sọ ẹ wo ká má fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ ká má fi pa ìjù ká má fi àkókò ká má fi ṣòwò lẹ́ka wo fídíò yìí. òyìn bí ọ̀sẹ̀ mélòó kọ́ èyí tí mo sọ̀rọ̀ nípa Sunday Igboho mọ̀rẹ́ni tó bú mi mọ̀rẹ́ni tó bú Sunday Igboho bàbá náà ti lè sọ̀rọ̀ pọ̀ jù kí ló tún sọ bí tí ń gbà wọlé sí. bàbá Kola Olootu ni ó ti Sunday Igboho pa bí nǹkan kan bá ṣe Sunday Igboho Kola Olootu ni ẹ lọ́ọ́ mú o. ariwo ọjà ní gbogbo ẹ̀ ẹni mọ̀ ń bá nájà ni mò ń wò èmi kì í wo ariwo ọjà. inú mi dùn pé Sunday Igboho ó appreciate mi kò sì jíṣòro wọn èyí tó bá lè bá sọ̀rọ̀ nù wọn ọ̀rọ̀ kò bákùn gbé ní sọ fún wọn. àfẹnitọ́lọ̀ wọn bá lékùn òǹdè dúkìá rẹ̀ tí ó kọrú létí Sunday Igboho kọ́ sí sókà yẹn tí ò ní lè sùn bẹ̀ tí ó mọ pààrọ̀ hòtẹ́ẹ̀lì bí ẹni ń pààrọ̀ kọ́kọ́rọ́ tó bá sùn hòtẹ́ẹ̀lì kan lénìí kọ́ mọ́ fura pé wọ́n ti fura sóhun bẹ̀ mọ̀jà mọ̀sálà máa akíkanjú tó bá mọ̀jà tí ò bá mọ̀sá irú wọn ní bógun bòmíì lọ níjọ́ tí wọ́n wálé rẹ̀ tí wọ́n fẹ́ mú un tí wọ́n bá pa ńjọ́ náà ẹ̀ ní rí mọ́ pariwo pé Sunday Igboho wá gbà wá o ẹ̀ ní rí mọ́ ké sínú sàréè mọ̀jà mọ̀sálà máa kíkanjú ọlọ́ẹgbẹ́ ni ọ̀làjàgbò ni ọlọ́fẹ́ ni o àtọmọ kan náà mo wò báyìí mo wo ń orí wò ibi àwa tí ẹ gbé dé yìí ọlọ́njọ́ gbé débẹ̀ 41 years kìí ṣe wàsá o ọ̀yá lọ́mọ tí lọ́dún mẹ́ta àbọ̀dún mẹ́rin bí àwàdà arọ́ tí ń ṣe káàkiri òun náà advice nu lójú ara rẹ̀ o náà jólùbádámọ̀ràn mo wò pa. iṣẹ́ téèyàn bá ṣe lógún ọdún 30 ọdún 40 ọdún ẹ̀jẹ̀ agbóṣùbà fún tọ̀hún tí mo sì ń fàwọ̀ èbó jẹun ọwọ́ mi méjì rè wọn ò sì wà tì mọ́ lérí ẹgbóṣùbà fún mi tọlọ́pàá ò tì mí mọ́ lérí pé wá wí tẹnu rẹ̀. ǹjọ́ ọba ṣe 25 years anniversary ọlọ́run ò ní pa mí kò ní pàwọ́ náà ọlọ́run ó jẹun wà láàyè mi nínú àlàáfíà tó péye àrísìkí tó dáa ọlọ́run ó fún mi ńjọ́ náà invite mi kémi náà wá bẹ̀ tá a bá yọdún mẹ́ta kúrò ní 25 years tá a bá lò ó mọ́ torí tèmi mọ̀ ọ́ ní ìsìn ọ̀kadà mọ̀mọ́ tó ń gùn tẹ́lẹ̀ ògbóhun tí mo mọ̀ ọ́ pọ̀ jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ kò tí ì jọdún mẹ́ta lọ bọ́ọ̀ bá wá advice èèyàn
ọ̀gá rẹ tó ń pè lólúwa rẹ ẹnu rẹ ò gbà ẹnu rẹ ò gbà èyí tó ń jó mókè tí ń jó jẹ́ èèyàn láyé ọmọ èèwọ̀ ọmọ tí wọ́n ń pè léèwọ̀ ọmọ bí bá bí ni èyí tí wọ́n ń pè léèwọ̀ ọ̀pọ̀ gan o. Àdàbí etí ń bá yájú sásọ ájú mi kankan rí wọ́n fi mí wá fọ́lọ́wàsì wọ́n fi mí bíìdì péjì ẹ kó o tó jẹ́ èèyàn ni mo ti wọ 1 million followers lórí Facebook lọ wo orí ti YouTube mi wọ́n wòye èèyàn tó ń follow mi ńbẹ̀ millions ẹgbẹ̀lẹ́gbẹ̀ èèyàn ní ń follow mi lórí TikTok bẹ́ẹ̀ náà ni lórí Instagram èsì báyìí dùn ó wọn báyìí ṣe skit o kí wàá ní n ò pẹ́ kọ́ ló kọ́ ọmọ roko n ò ní kó lódò ọmọ rodò bí wọn bá gbéṣẹ́ tó jẹ mọ́ṣẹ́ yín wá n ó júwe yín fún ọ èyí ṣe tó jẹ́ pé dáadáa èèyàn wù ọ́ gbogbo ẹ̀ ń bá ń dà fún lọ́ọ́ mọ́ criticize gbogbo ẹ̀ ń tó bá dà fún lọ́ọ́ mọ́ criticize ọ̀rọ̀ nídìí rírò dáadáa kéèyàn ó tó sọ ọ́ torí téèyàn bá sọ̀rọ̀ tí ó bá rò iní máa fa kéèyàn máa tọrọ àforíjì o gbogbo èèyàn téèyàn ó sì foríjì nǹkan ni ó pò ń ti gbọ́ tó bá gbọ́ ẹlẹ́dàá ẹ̀ lè mọ́ gbọ́ kí mo wí tí ó yẹ kéèyàn ó wí o kí mo sọ tí ó yẹ kéèyàn ó sọ. Ní èèyàn ní wọ́n gbé wanted lé lórí ó sì wà Nàìjíríà ń bá wa sọ̀rọ̀ ẹ ṣàbí pé bóò ni ṣe ìdí agbára rẹ̀ mo ní ó tù ní kí ni fi ń ṣagbára mo ní kó sọ ni èèwọ̀ rẹ̀ ni mo ní kó sọ lórí rédíò ni ẹ ṣọ́ra yín o ẹ̀yin ọmọdé wọ̀nyí má jẹ́ ńlá ìfi yín ìbá bínú. Ayé ò ní bínú sí yín o àwọn àfáà mi ó bínú àwọn babaláwo àbọ̀rú ó bínú oníṣègùn àbọ̀yé ó bínú àwọn wòlíì tí ń bẹ lórí òkè ó bínú gbẹ̀mí náà nírú yín ẹ̀ ń bá nírú ẹ̀ ní. Táwọn èèyàn ń sọ ni wípé sọ́wọ́ ìjọba ni kíjọba ọmọ fìyà jẹ aráàlú nígbà Ààrẹ Ọ̀nà Kakanfò wà láyé Gani Adams pẹ̀lú àwọn ọmọ ogun Oòduà ẹ̀ wọ́n ní tí Sunday Igboho wà láyé pẹ̀lú àwọn èèyàn tiẹ̀ náà bí ẹ̀ tiẹ̀ lọ bá wọn jànú gbó èyí ṣe tẹ̀lé ìdáàbò bolẹ̀ Yorùbá ẹ̀wòrún tó ṣẹlẹ̀ lókè Ògùn dòní bí wọ́n ṣe ṣe tọ́lọ̀ ń sì jẹ́ kí gbogbo bẹ̀ wọ́n dẹ̀rọ̀ wẹ̀lẹ̀ báyìí ọba ti máa gbé èèyàn lọ́sàn-án gan ní gbogbo àgbègbè ẹ̀. Nínú ọ̀rọ̀ tí bá Gani Adams ní òun fẹ́ kí ìjọba àpapọ̀ àtijọba àpínlẹ̀ kí wọ́n gbéṣẹ́ yẹn fóun kóun wọgbó kóun lọ flọ́ọ̀sì gbogbo rádàdàdà kí wọ́n sì rò lágbára kí wọ́n jẹ́ kóun lọ rèé ṣe ntọ́yẹ kóun ṣe. Ńgbà òdìjọ́ kẹta ẹ̀ Sunday Igboho òun náà lálẹ́ o ó ní ẹ̀yin olólùfẹ́ mi káàkiri àgbáláyé pàápàá jùlọ ẹ̀yin tẹ́ ẹ wà ní ìpínlẹ̀ Kwara lókè ọdẹ tẹ́ ń pè mí inú èmi náà ò dùn òróorun sùn bẹ́ẹ̀ ṣe ń pè mí etí mi ń já ẹni tí bá ń sa bọ́yadé gbogbo ọlọ́ya ní í ṣe ọlọ́wù mi bíi kí n wá kí n sì wá gbégbèsè tó ní akínú kí n sì dé káyìn náà mọ̀ pé èèyàn dé ó ní ṣùgbọ́n kiri kan bàjá ò jẹ́ apá ẹ̀gùn ju tan lọ ọlọ́mọ ṣe o ó ní Yorùbá gbogbo ẹ̀yin gómìnà ńlẹ̀ Yorùbá ẹgbẹ̀jọba àpapọ̀ kí wọ́n yọ wanted kúrò nù orúkọ mi. mo fẹ́ gbé gbèsè wọ́n ti dè mí ń papá mọ́ra ẹni wọ́n bá ń yọ wanted kúrò ń bẹ̀ n ò ní ìdí owó yín o ẹ fi gbogbo ẹ̀ lẹ̀ fún mi láàrin
oṣù méjì tẹ́ ẹ bá tún gbọ́ wúrúwúrú ẹni tó sọ kò fi ti ẹnu tèmi láti sọ èyí tí ẹ wò bá lè bá Sunday Igboho ọ̀hún sọ̀rọ̀ lálẹ́ kẹ́yìn náà gbọ́ ẹnu oníkàlà àti gbọ́pọ̀n ọ̀hún torí wípé ní nígbà sòbí ó débò olùgàgbé là á ké sí ẹjẹ́ àgbọ̀n tí Sunday Igboho fẹ́ bá wa sọ. Hello somebody ẹ káalẹ́ o. ẹ káalẹ́ o. Yes sir. Sunday ní bá wa sọ̀rọ̀ lórí fóònù yìí o. ẹ wà lórí ètò àti gbé yín sórí ètò. Yes sir ọba ẹ kú ètò sà. ẹ kí gbogbo ọmọ àgbáyé ẹ kí gbogbo ọmọ Yorùbá àgbáyé. ó kí gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáyé o. Ọlọ́run ní jẹ́ kí ó bàjẹ́ fún yín. Ọlọ́run ní jẹ́ ká sìnrìn o àní pọ́wọ́ o. Àmín. àwa tá a wà lókè òkun Ọlọ́run jẹ́ ká kéré òkú délé. Àmín. àwa tá a lè wà nílẹ̀ Yorùbá náà Ọlọ́run ní jẹ́ á sìnrìn. àmọ̀ wọn ṣe o àmọ̀ lọ́ọ̀rì àmọ̀ bọ̀ọ̀rì tó. àní parẹ́ tọmọtọmọ o àgbáyé kan tó lọ́jọ́ yìí. ẹ bá mi sọ̀rọ̀ kan ẹni báwọn èèyàn ṣe ń pè yín káàkiri ìpínlẹ̀ Kwara lókè ọ̀dẹ ni nígbàníláwo ni ní gbogbo ògbóònà tí wọ́n ń pariwo Sunday mọ́ fi wálẹ̀ wá gbìjà wa ẹni bóòlẹ̀ lórí lára yín. ó jẹ́ nǹkan tó jẹ́ nǹkan ìbànújẹ́ púpọ̀ fún mi tó dẹ̀ dùn mí lọ́kàn gidigidi gan. ṣùgbọ́n lójú gbogbo ọmọ Yorùbá bẹ́ẹ̀ ni pé mi ò fẹ́ lọ sẹ̀rẹ̀ lọ́wọ́ bọ̀ mo fẹ́ kí gbogbo yẹn understand pé ìjọba Nàìjíríà wọ́n tẹ̀lé tó gbé sórí mi wọ́n ti gbé kúrò mẹ́. tí àwọn bàbá wa bá fọwọ́sowọ́pọ̀ tí wọ́n bá fàyè gbà mí kí n lọ mi ò béèrè owó lọ́wọ́ ẹnìkankan wàláì mo kúra lóko lọ́tọ́ lẹ́nu mi lọ́dọ̀ máa lọ síbẹ̀ máa dẹ̀ lọ ṣègbìyànjú mi tí mo dẹ̀ mọ̀ pé tí n bá lọ bẹ̀ àlàáfíà ìjọba ń Kwara yẹn. ẹ ní ìdí owó lọ́wọ́ ẹnìkankan. kọ́ gbé wanted yẹn kúrò lórí mi kọ́ wá wò mí wò pé wọ́n dán mi wò á rí i pé rere lolúwa àìmọye àwọn ọmọ Yorùbá bẹ́ẹ̀ tí wọ́n gbé tó bá tí mo dìde làwọn náà rẹ́dí àti dìde tẹ̀lé mi táàdẹ̀jọ lọ táàdẹ̀ lọ rí tábọ̀ rí tálàfíà rẹ̀ wà ń Kwara. àwọn eléyìí máa ṣe. ẹ̀gbọ́n mi bàbá mo fi ń dá yín lójú pé ẹ̀yin bàbá ní ajá àsín lọ́mọ ewúro òsì ilé ọmọ Yorùbá ni wá ilẹ̀ Yorùbá dẹ̀ níbi tí wọ́n ń tẹ̀sùn àṣọ yẹn àbá àwọn tí wọ́n lọ tó àwọn Fúlàní tó wà ń Kwara àwọn ò mísì gidi tó bá dẹ̀ mísì gidi gan láwọn láyà ṣebí ìbọn náà gbé lọ́wọ́ tó fi ń dẹ́rù bá sójà tó ń dẹ́rù bá ọlọ́pàá tó ń dẹ́rù bá DSS mi. Fúlàní ti pólísì méjì báyìí àwọn kan jẹ́ àwọn èèyàn rí tí wọ́n ń ṣòwò tí wọ́n ń ṣe dáadáa. àwọn yóò kọ́ là ń sọ pa wọn. àwọn Fúlàní ti ẹwọ́ yẹn mi tó ti padà nínú Kwara Yorùbá làwọn tó ń pa ń Kwara yẹn. èmi ò mọ kẹta àwọn Yorùbá kò sí nǹkan tó fẹ́ mú gbogbo ọmọ Yorùbá kọ́ ẹ ká dìde lọ bẹ̀ tá à ń pera wa lákọni tá à ń pè àlèṣègbàlèṣàwó báyìí kí gbogbo irú àsìkò yẹn ká fèsì Kwara yẹn ni tí wọ́n tẹ̀lé ọba sí lórí tèmi tí mo lè rìn tí mo lè yẹn bí mo ṣe yẹn tẹ́lẹ̀ mo fi Ọlọ́run tó ní ẹ̀mí mi bùrọ̀ àìní dé Kwara yẹn. ẹlẹ́ẹ̀ni dúró kẹ́ni kankan ó pè yín tẹ́ fi lọ. ee ní èmi ò dóde tẹ́mi tí ọba sí wọ́n tẹ̀lé lórí tèmi ẹni bẹ́ẹ̀ ṣe ń gbóhùn àwọn ọmọ ìyá yín hùn ẹ̀ sì gbéra ẹ̀ lọ ọbẹ̀ pé kò sí ní tọ́kàn. bẹ́ẹ̀ ni bí mo ṣe ń gbóhùn wọn tó ń sunkún ẹkún kíkorò ń lu yẹn ń ti débẹ̀ bí ní sórí ìjọba kankan ń débẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ. pẹ̀lú yìí tí mo sọ yìí gan àwọn ọmọ tó jẹ́ àwọn ọmọlẹ́yìn mi ti wà ń bẹ̀ báyìí àwọn ọmọlẹ́yìn mi tí mo mọ̀ kán free wọ́n ti débẹ̀ báyìí lẹ́yìn wà táwọn aráàlú yẹn gan mọ̀ pé àwọn ọmọ tó jẹ́ àwọn ọmọlẹ́yìn mi ti wà nílùú yẹn. ọtán ṣúgà já. bọ̀dá bá fọwọ́sowọ́pọ̀ wọ́n bá pírẹsidẹ́ǹtì sọ̀rọ̀ wọ́n yọ wanted lórí mi èmi tí mo dábòrò wọn gan ọkàn wọn là ń bẹ̀. wọ́n gba ayọ́ dẹ̀ ni pé mo ti débẹ̀ èmi ọ̀dẹ̀ nídìí àti gbàṣẹ lọ́wọ́ ẹnì kankan káwọn sáyọ wanted kúrò lórí mi kọ́wọ́ bóyá ń lọ bí ní lọ. wanted gbígbélé lórí wọn ẹ̀ ń gún bàálù ẹ̀ ń wálé ẹ̀ ń jáde. ẹ kì í ṣe ọ̀dọ́ yìí mò ń gbà wálé. oore ọ̀fẹ́ lọ́hùn àtòore ọ̀fẹ́ ìjọba Bẹ̀nẹ̀ àti ti Jámánì ni mo fi ń lọ tí mò ń bọ̀. kì í ṣe ìlú yìí mò ń gbà wálé o tí n bá gbèkó tí n bá ti ń bọ́lẹ̀ ló wanted wà ń bẹ̀. ṣùgbọ́n láti pé mo ti ṣe kéèsì níbẹ̀ náà wọ́n ṣe kéèsì mi ń bẹ̀ wọ́n lo ẹ̀wọ̀n wọn ń bẹ̀ wọ́n dẹ̀ gbé mi lọ sí court wọ́n dẹ̀ rí pé mi ò jẹ̀bi mi ṣe nǹkan kan mi ò pààyàn ìjọba Bẹ̀nẹ̀ free mi pẹ̀lú àṣẹ Ọlọ́run àti àtìlẹ́yìn àwọn ọmọ Yorùbá gidi àwọn àgbààgbà Yorùbá kan tí wọ́n dúró tì mí tọ́lọ́run lò pé ọmọ wa ní Buhari ò lè mọ dọmọ wa láàmú ọ̀dọ̀ ìjọba tó wà ń bẹ̀ ìjọba bàbá Tinubu náà sọ wípé ẹkẹ ń dàrún láàmú lórí ọ̀rọ̀ Sunday ni ó ti ṣe kéèsì níbẹ̀ náà ṣé kó ṣe kéèsì méjì ni nígbà tẹ ní kò wọ́n tuntun mú nísì kí lóun fẹ́ mú fún
ó ti ṣe kéèsì níbẹ̀ náà wọ́n dẹ̀ fi ẹ̀ ń bẹ̀ wọ́n ní ọ̀sẹ̀ èmi sì kọ́ ní Buhari tí mò ń wá kiri ṣé ká tún wá sọ pé kán tó tún mú Nàìjíríà kó tún kéèsì míì ṣe ni but sẹ́mọ̀ bàbá yẹn nìkan kò yé mi sá ọyọ Ọlọ́run so àwọn bàbá wa mo dẹ̀ ti lọ bá bàbá mi Olúbàdàn ẹ̀yin náà sáwọn pé bàbá mi ló yé mi àtẹ̀yìn àtọ́lọ́ ó sì yé bàbá mi bàbá mi ní kí n fún un lásìkò díẹ̀ fún wọn yẹn ju ẹ̀ tó mi fi ń dá gbogbo àwọn tí ń pè mí àtàwọn Kwara tí wọ́n rò pé báyà mi ìfẹ́ bá wọn dá sí lójú pé tíjọba bá fi ọwọ́ ń tẹ̀lé lórí mi lénìí èmi ò dúró ìjọba yìí ndẹ́dà ti gbàṣẹ lọ́wọ́ ẹnì kankan máa tàn wọn lára ń Kwara yẹn bẹ́ẹ̀ mo sọ. wanted gbígbélé lórí yìí akùdé wo ni ó lè máa fà pé wọ́n gbé wanted lé mi lórí o kí ni ìdààmú tó wà lórí wanted bí akànfẹnu kéde ẹ̀ náà ni. wọ́n fẹnu kéde ẹ̀ wọ́n fi mí sórí system mi lè gba pálí Nàìjíríà mo ṣe wà yìí. gbogbo àkáǹtì mi wà títí pa mi lè wọ báǹkì kankan mi lè ṣe kankan. Malami ìjọba Buhari blọọkù gbogbo nǹkan mi pátápátá àtàkáǹtì mi nílò èlè ṣe passport mi lè ṣe kankan ẹbí oníròyìn nìyẹn bí àwọn immigration ẹ fún wọn lórúkọ mi Adéyẹmọ Sunday Adéníyẹ fún wọn sọ pé kò lè ṣe kankan pé wanted wà lórí orúkọ ẹ. èyí ò lè díẹ̀ lóòótọ́ o bó wàá ní Sunday Igboho ṣe ń àti lọ àti bọ̀ bí bóò ni gbogbo ẹ̀ ṣe wá ń kọ́ mọ́tò pẹ̀lú gbogbo àkáǹtì ńláńlá tí ẹ gbẹ́sẹ̀ lé bó lẹ ti ń rówó ṣèjọba bó lẹ ti ń rówó. mi ò níjọba kankan tí mo ti dúpẹ́ orí ọ̀fẹ́ Ọlọ́run àtàwọn àtìlẹ́yìn àwọn ẹ̀fọ́ kẹgbẹ́ jọ mọ̀ ń sọ̀hún táwọn ẹgbẹ́ yín. ìfẹ́ ni àwọn tó ń tẹ̀lé mi kiri tẹ̀wọ̀ yẹn gbogbo èrò tẹ̀wọ̀ yẹn ìfẹ́ ni ìkejì kí mo ló kẹ̀kẹ́ owó ni mo ní tí mo fẹ́ fáwọn yẹn ẹrù èrò yẹn èló ni mo ní tí mo fẹ́ fún wọn. ìfẹ́ lásán pa nífẹ̀ẹ́ ọmọkùnrin yìí ni kò sí kankan bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ èló ni mo ní tí mo fẹ́ fún wọn. ìfẹ́ náà fi ń tẹ̀lé mi káàkiri mi lówó tí mo lè fún wọn. ọ̀dà kápọ́dọ̀ ládì ìsìn ọba ní ọ̀dà o ayọ̀ wanted kú nù ọkọ rẹ̀ gbogbo ń tọ́ ọlọ́ọ̀ fẹ́ ṣe. kò lè tó wákàtí kan tí ń fi dé Kwara. ọ̀dà bẹ́ẹ̀ bá dé Kwara ọ̀hún bí ọdún mélòó ni kíjọba fún yín tí gbogbo ẹ̀ ó fi kọ́ mọ́tò. bàbá dé Kwara láì tiẹ̀ tí ìdébẹ̀ tí bá ṣe fídíò pé wọ́n ti yọ ọmọdé lọ Kwara báyìí gbà tó bá fi tó wákàtí bíi 5 ẹ̀ rí Fúlàní jókòó nùgbò yẹn. ẹ̀ ní ọmọ rí tọ́wọ́ sọ pé Fúlàní Pelu lẹ̀ kì í ṣe gbé dága àbà ọdẹ tó lo ogun tó nígbà tó ń dógun ẹ̀yin bàbá ní olóhùn pa kúkúrò ń pa gígùn ó sì dénú ilé ọmọ máa di 4 ọ̀tẹ̀ pa parapara bójú tó togun ó tó ti lé asáàrí ti Bàràpá gbogbo ará Bàràpá ní sàdúrà lẹ́nu. nǹkan ju nǹkan lọ. Sẹ́ríkì Sálíù tí mo dẹ̀ lé ń Bàràpá òun náà lọ́lọ́ jẹ balógun wọn ní Kwara yẹn. ìgbà tí mo lé ń bà yẹn Kwara lọ́lọ́ jókòó sí tí gbogbo àwọn mínísítà ló ń kí àwọn èèyàn ńláńlá Nàìjíríà ló ń kí ní Kwara yẹn. ọ̀yẹ́ kan fàyè gbà ń bẹ̀ rárá ọ̀yẹ́ kan sọ pé kọ́mọ̀ dùn ní. ọlá àgbẹ̀tọ̀ ìlú dùbẹ̀ náà Fúlàní náà ló ń níbẹ̀. àwọn ọmọ ń pa gbogbo eléyìí ẹni tí ẹ já sọ ni pé àwa náà bá ń bẹ̀ jọba o kí wọ́n yọ wanted kúrò lórí orúkọ yín. ẹ ṣe sà Ọlọ́run ó sì bá wa ṣe káfọkànbalẹ̀ pé bí wanted bá ti kú gbogbo nǹkan ọkọ̀ mọ́tò. lágbára Ọlọ́run ọ̀dà ẹ ṣe sà. ọ̀rọ̀ la gbọ́ látẹnu Sunday Igboho n tó lóun fẹ́ lọ́wọ́ ìjọba ló bẹ̀rẹ̀. ó ní bí ohun ìyá ọmọdé ṣe máa rí nígbà tí ìyá ọmọdé bá ń gbọ́ ẹkún ọmọ rẹ̀ bẹ́ẹ̀ gẹ́lẹ́ lòun ti ta tí wèrè sọ̀rọ̀ àwọn ará ìpínlẹ̀ Kwara tí wọ́n ń pè. nínú ọ̀rọ̀ ti Ìbà Gani Adams ó ní ẹni tó mòfin kì í lù agbára àti wọnú gbó lọ kéèyàn lọ kutú ìyẹn kọ́ ló lè ṣùgbọ́n ìjọba bá padà yí mọ́ èèyàn lọ́wọ́ ó ń tọ̀ wọ́n fẹ́ dára rẹ̀ lẹ́bi o àwọn tó jẹ̀bi tẹ́lẹ̀ wọ́n wàá dá láre. bẹ́ẹ̀ lóòótọ́ sí lọ̀rọ̀ tí Ìbà Gani Adams wí. Ọlọ́run kó yọ wá nínú gbogbo wàhálà yìí. ṣùgbọ́n ìròyìn pàtàkì tó tún tẹ̀ wá lọ́wọ́ láti ìpínlẹ̀ Kwara àwọn náà ti gbìyànjú o wọ́n jà fitafita o pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ìjọba àpapọ̀ ọlọ́pàá fìjìláńtì àtàwọn ọdẹ àtàwọn ológun wọ́n ti kó ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń pààyàn lókè ọdẹ wọ́n sì mú bá a ṣe ń gbọ́ ó dàbí ẹni pé ọwọ́ ti bá ọ̀gá wọn ó sì ti kú àwọn tí wọ́n kó wọn lé ní 30 o àwọn Fúlàní darandaran tí wọ́n kó látinú igbó lókè ọdẹ eléyìí tó ń sọ pé ìjọba náà
káwọ́ gbéra ìjọba náà kò fọwọ́ lẹ́ràn ìjọba náà ń pitú ọkàn jẹ́ pé ń káwọn èèyàn láàánú wàrà báwo ń bọ̀ àwọn aládẹ́ẹ̀dẹ̀ kí wọ́n bá ń bọ̀ báwọn ọba yẹ gẹ̀rẹ̀ tó bá kú ònígbóná ọ̀ ń lọ ọ̀lànà ọba kò ń kí ìláyọ̀ bọ̀ kírun ọba kò ń kírun Òṣogbo àtàtòpò látòṣogbo ó di gbọ̀ngàn láti gbọ̀ngàn Ìkirè kí ló á kù sí Ìbàdàn mọ́ ó ti wá Ṣèjìrẹ́ látàṣèjìrẹ́ ó di gbà níbàdàn rárá Ìbàdàn láṣèjìrẹ́ náà. ẹ̀ ń táwọn èèyàn ń sọ ni wípé sọ́wọ́ ìjọba ni kíjọba ọmọ fìyà jẹ aráàlú nígbà Ààrẹ Ọ̀nà Kakanfò wà láyé Gani Adams pẹ̀lú àwọn ọmọ ogun Oòduà ẹ̀ wọ́n ní tí Sunday Igboho wà láyé pẹ̀lú àwọn èèyàn tiẹ̀ náà bí ẹ̀ tiẹ̀ lọ bá wọn jànú gbó èyí ṣe tẹ̀lé ìdáàbò bolẹ̀ Yorùbá ẹ̀wòrún tó ṣẹlẹ̀ lókè Ògùn jòní bí wọ́n ṣe tọ́lọ̀ ń sì jẹ́ kí gbogbo bẹ wọ́n dẹ̀rọ̀ wẹ̀lẹ̀ báyìí wọn ò bá ti máa gbé èèyàn lọ́sàn-án gan ní gbogbo àgbègbè yẹn. nínú ọ̀rọ̀ tí bá Gani Adams ní òun fẹ́ kí ìjọba àpapọ̀ àtijọba àpínlẹ̀ kí wọ́n gbéṣẹ́ yẹn fóun kóun wọgbó kóun lọ flọ́ọ̀sì gbogbo rádaràdà kí wọ́n sì rò lágbára kí wọ́n jẹ́ kóun lọ rèé ṣe ntọ́yẹ kóun ṣe. ńgbà òdìjọ́ kẹta ẹ̀ Sunday Igboho òun náà lálẹ́ o ó ní ẹ̀yin olólùfẹ́ mi káàkiri àgbáláyé pàápàá jùlọ ẹ̀yin tẹ́ ẹ wà ní ìpínlẹ̀ Kwara lókè ọdẹ tẹ́ ń pè mí inú èmi náà ò dùn òróorun sùn bẹ́ẹ̀ ṣe ń pè mí etí mi ń já ẹni tí bá ń sa bọ́yadé gbogbo ọlọ́ya ní í ṣe ọlọ́wù mi bíi kí n wá kí n sì wá gbégbèsè tó ní akínú kí n sì dé káyìn náà mọ̀ pé èèyàn dé ní ṣùgbọ́n kiri kan bàjá ọ̀jẹ́ apá ẹ̀gùn ju tan lọ ọlọ́mọ ṣe o ó ní Yorùbá gbogbo ẹ̀yin gómìnà ńlẹ̀ Yorùbá ẹ̀bẹ̀ ìjọba àpapọ̀ kí wọ́n yọ wanted kúrò nù orúkọ mi bí mo fẹ́ gbégbèsè wọ́n ti dè mí ń papá mọ́ra ẹni wọ́n bá ń yọ wanted kúrò ńbẹ̀ n ò ní ìdí owó yín o ẹ fi gbogbo ẹ̀ lẹ̀ fún mi láàrin oṣù méjì tẹ́ ẹ bá tún gbọ́ wúrúwúrú ẹ̀ ń tọ́ sọ kò fi ti ẹnu tèmi láti sọ. olówó kan bẹ ń bàdàn bì olókìkí ni kọ́lọ̀ ń foríyìn Ọlọ́run gbàgbọ́ ẹ̀ olówó yìí lọ́kọ́kọ́ rán mi Mọ́kà Abdulaziz Àìṣekọ́lá Àlàó nìyá kan bá rẹ́ǹtì ilé níbìkan ní bá ń ta àkàrà ń bẹ̀ ọ̀ ń ta àkàrà ó ń dín àkàrà níta gbangba ní a bá ní wọn ó lè kú òun bẹ́ẹ̀ ńgbà tí ò tètè rówó ṣọ́ọ̀bù san wà á ní wọn ó ti ṣọ́ọ̀bù rẹ lọ́la o tó ní ẹ̀ mọ̀ òun ni òun mọ̀ ní àtẹ́ ẹ bá ti ṣọ́ọ̀bù wọn ẹ̀ mọ̀ ru ẹ̀ tó ń jẹ́ ẹ̀ mọ̀ kọ́ òun wọn ní ta lọkọ̀ dèrò láìṣekọ́lá ni àìṣekọ́lá lọkọ̀ rẹ nígbà Ọlọ́run ó mú mọ́gàjí ilé ibi tí ẹ fẹ́ ti ṣọ́ọ̀bù ọjọ́ rẹ̀ àríṣekọ́lá Yorùbá ní ẹ gáfárà ń lè yí o ọlọ́lẹ̀ Àìṣekọ́lá ńjọ́ kejì ìyàwó yìí kan ní dà wá láàmú ládùúgbò kò sanwó ṣọ́ọ̀bù kò sì kókó ń bẹ̀ ìyàwó òun kí ni ń tà ń bẹ̀ wọn ní ń tà ká ìyàwó tòun ẹ mú wá ìyá òsìsì kò bẹ̀sùbẹ̀gbà ọ tẹ̀lé wọn dọ̀dọ̀ Abdulaziz Àìṣekọ́lá Àlàó ọba ní ìyá ẹ gbọ́ ẹ mọ̀ mí ó ní ẹ̀yin lọ́kọ gbogbo wa àlẹ́ ẹlẹ́mi lọ́kọ yín sẹ́mi lọ́kọ yín bẹ́ẹ̀ ni ìwọ lọ́kọ mi àwòkọ́ ta ni mo fẹ́ dá tí ó dá yàjá wọn nígbà àwọn àníwọ̀n ó ti ṣọ́ọ̀bù wọn ò sì lówó mọ́gbà àwọn èrè ni mọ́gbà àwọn epo ní owó olóróró ò tí ì pé owó elépo ò tí ì pé wọn ní wọn ó ti ṣọ́ọ̀bù mi jọ́ kejì èmi náà fowókọ rẹ halẹ̀ mọ́ wọn ni mo mọ̀ pé ó kọ rẹ milẹ̀ Àìṣekọ́lá ló kọ wá milẹ̀ Allahu Akbar ó ní lónìí ìwọ ìyá yìí mo sì dọ́kọ̀ rẹ bó o ṣe ní èmi lọ́kọ̀ rẹ o ẹ wọnú ilé ẹ lọ rè é gbápò èrè méjì ẹ gbápò ẹ̀wà méjì fún èló wọn ń tepo ó ní iye báyìí ni ìgbà 1 million ní èló lọ́jẹ́ lówó ṣọ́ọ̀bù títí tí ó fi pé ṣọ́ọ̀bù yẹn sùn láyé ẹ gbọ́dọ̀ béèrè owó lọ́wọ́ ẹ̀ mọ́ ìwọ mọ́gàjì owó ọdún kọ̀ọ̀kan rẹ̀ bá ti ń pé owó ọdún méjì ní tiẹ̀ san lónìí wọ́n bá san Àìṣekọ́lá bá san owó ọdún méjì ìyá yẹn ẹ̀jọ́ mọ̀ tàkàrà rẹ̀ ó ní èèyàn pé àyà yín ò tiẹ̀ já ó lé mi lọ́kọ̀ òun ìyá bá dàlúlẹ̀ wò ó
lọ́ba dìmọ̀ ẹsẹ̀ Kọ́lá lẹ́sẹ̀ mo dúpẹ́ o bàbá mi ó kọ rẹ tó ti dá òní bàjẹ́ nígbà mo fọ́kọ rẹ halẹ̀ mọ́ wọn gbogbo wọn káwọ́ kò ní wọ́n ní ìyá wa ẹ pẹ́ fún wa o nílé ayé yìí náà ni ẹni ó bá fẹ́ gòkè ní kó mọ́ ṣàfara gbogbo àwọn tó ń gòkè tó ń wò lókè téńté ń tójú wọn rí wọn tó gun bẹ̀ ẹlòmíì gba pàṣẹ aláàfáà gun bẹ̀ ẹlòmíì gbàṣẹgùn bílẹ̀ gun bẹ̀ ẹlòmíì gbọ́dọ̀ àwọn sẹ̀lẹ̀ àwọn kérúbù àwọn wòlíì gun òkè ẹlòmíì ò sì gbàbí kankan náà mẹ́tẹ̀ẹ̀ta ń tọ́jẹ́ pé ìyá rẹ̀ ní àṣìṣe rẹ̀ ẹlẹ̀ wọ́n ń pèsè kan légbè tí a bá ṣe ègbè fún yàn àwúrí ọ̀la ni gbogbo ọmọ téèyàn bá bí ń táìmù téèyàn bá ń lo ègbè yẹn wọn ò ní tòsí mọ́ láyé ẹ wà pé ọmọ yìí ní lọ́kì pọ̀ gbogbo nǹkan rẹ̀ lọ yá kíákíá age of 23 ló ti yá akọ́lé kí lọ́mọ tí bàbá rẹ̀ ń lò ńgbà tí wọ́n ó lóyún ẹ̀ ọmọ tí bàbá rẹ̀ bá sì ń lo nǹkan sẹ́tà náà nígbà tí wọ́n lóyún rẹ̀ bọ́ọ̀ bá ìperí rẹ̀ ní ìsìn lórí ọmọ fọ́ yìí olúwa rẹ̀ ó rí gbọ́ kò sì ní nǹkan kan lára o adúpẹ́ pẹ́ òkun sẹ́yìn gbà páyé ń bẹ níbi tá a bọ́rọ̀ dé lálẹ́ yìí ṣé ayé wà bí ò sí nínú àwọn tí máa pé kò sí ayé tí máa pé kò sí ayé number 1 àwọn òyìnbó ni mò ń kà nǹkankan lórí fóònù látàná títí dòní lórí péèjì tí mo ti wò ó tó 10 wọ́n ní JFK JFK ní airport tó wà l'Amẹ́ríkà wọ́n lóbìnrin kan ń bọ̀ láti Tokyo ó sì balẹ̀ sí Amẹ́ríkà wọ́n sì gba páálí ẹ̀ wọ́n á bi léèrè pé níbo ní lọ ọ̀dà kọ̀ọ̀lù kan tí ò sí lórí ilẹ̀ ayé wọ́n yẹ páálí ẹ̀ wò wọ́n ṣàwò lórí system kò sóòkọ tí jókòólù ẹ̀ lórí ní gbogbo system àgbáyé kọ́ńtírì wo leléyìí wọ́n sì wo páálí ẹ̀ ó ti lù ó ti fi wọ oríṣiríṣi ìlú ọwọ́ mi wọ́n pé ń bọ̀ lòun wà wọ́n l'Amẹ́ríkà wọ́n ní àyùsù ọ̀ l'Amẹ́ríkà ní a bá ní wọ́n lọ fọ̀rọ̀ wá lẹ́nu wò for security reason wọ́n mú ìyá yìí wọ́n mú wọnú ilé pé wọ́n mọ interview rẹ̀ wọ́n mọ fọ̀rọ̀ wá lẹ́nu wò ọ̀tán o káwọn ọ̀gá ó dé wọ́n mọ fọ̀rọ̀ wá lẹ́nu wò ní ọ̀pàpá parada èṣù parada ló di yán àgbàdo parada ọ̀dẹ̀kọ ìyá disappear wọ́n wá ìyá tí wọ́n ò rí ilẹ̀ Amẹ́ríkà ló ti ṣẹlẹ̀ wọ́n ń kà láti jẹta lórí fóònù wọ́n á sì tí ì sọ pé fake ni ẹ worú ẹ̀ táwa ó sì mọ̀ pé kò sí ní tí jákúdà àyà kò sí ní tí jókòó ní kọ́ńtínẹ̀ǹtì ibi tó ti wá òun kọ́ńtírì ibẹ̀ páálí ibẹ̀ ló gbé wá bó ṣe sin bàálù wọ̀ kò yé èèyàn ó sì dá Amẹ́ríkà kí wọ́n ó lù ú kọ́ wọlé ló níbi wàhálà ti ṣẹlẹ̀ kábíyèsí Olódùmarè ọ̀dà ọkùnrin ká àtìyàwó ẹ̀ ní ń fẹ́ra wọn àwọn méjèèjì ń fẹ́ra wọn for the past 20 years 20 ọdún ni wọ́n ti ń fẹ́ra wọn níjọ́ jíjẹ níjọ́ àìríjẹ níjọ́ tí ọ̀kẹ́rẹ́ febi sùn lọ́pọ̀ nígbà tọ́lọ́run ó dé ọ̀dọ̀ obìnrin yìí lọ́lọ́run gbà dé lóbìnrin yìí bá jẹ lọ́tìrì 1.2 million nílùú òyìnbó náà ló ti ṣẹlẹ̀ ó jẹ 1,200,000 dọ́là ní o kìí ṣe náírà o sọmọ $1 million sọmọ yìí tọ́jẹ́ sọ ó ti wọ bílí point something
a ní kò ṣe méní kò ṣe méjì ó sì rí i pé òun ti jẹ tán ó sì rárá fáìlì dàìfọ́ọ̀sì ó sì kọ́kọ́ rẹ̀ lẹ̀ ó sì kọ́kọ́ ẹ̀ lẹ̀ ó sì kó kúò ó sì lọ ra ilé tuntun ó sì ra mọ́tò tuntun ó sì bẹ̀rẹ̀ sí ní gbádùn. Irú kí leléyìí Olódùmarè làwọn èèyàn bá lọ bọ́kọ rẹ̀ pé ọlọ́rọ̀ abetí dídi ìyàwó rẹ̀ kọ̀ ọ́ lẹ̀ ọmọ pé ó ti wíìnì lọ́tìrì ni ó wíìnì lọ́tìrì kẹ̀ tó bá sílẹ̀ Yorùbá yóò mú àwọn aborí lùlù lẹ́gbẹ̀ẹ́ ògiri bíi mẹ́rin lẹ́yìn tí wọ́n lọ bẹ̀ ọkọ rẹ̀ wá bẹ̀ ọkọ rẹ̀ sì ọ̀ ń bẹ̀ ọ́ bí a bá mú ọ lọ bọ́kọ rẹ̀ kí ló ṣe òun kàkà tí ó fi bẹ̀yàwó rẹ̀ pé kí ló ṣe ló bá gbalé ẹjọ́ lọ ẹjọ́ kí lẹ rò pé ilé ẹjọ́ lè dá ọkọ ẹ̀ mú orúkọ ìyàwó rẹ̀ mẹ́sùn ìyàwó ẹ̀ lọ nígbà wọ́n sì rí wípé nígbà wọ́n jọ wà nínú márèèjì tí wọ́n jọ ń gbé tí wọ́n jọ wà yẹn òun ní obìnrin yìí jẹ tẹ́tẹ́ òun wọ́n sì sọ pé pẹ̀lú òfin márèèjì nílùú wọn o gbogbo ntọ́kọ bá ní òun àtìyàwó ẹ̀ lọ́jọ́ ní èyí tíyàwó bá ní òun àtọkọ ẹ̀ lọ́jọ́ ní that is to say wọ́n kọ̀ǹfàtì owó fọ́kọ rẹ̀ owó tó ná kù wọ́n gbà fún ọkọ rẹ̀ nílùú tòótọ́ wà nìyẹn o àpèlú tiwa tí ò sóòótọ́ o irú owó $100,000 ó dá gbogbo nǹkan rú $100,000 àwọn ọmọ mú kọ̀rọ̀ wọ́n mọ̀ ọkọ̀ bí ẹ mọ̀kọ́ statement báwọn ẹ̀kọ́ báyìí ẹ mọ̀kọ́ statement.